jẹ́ ayọ̀ mi láti tún kí wa káàbọ̀ sí orí ètò oore ọ̀fẹ́ fún ìyípadà rere ní àkókò yìí. Mo fẹ́ bá wa sọ̀rọ̀ Ọlọ́run láti inú ìwé Ezekiel orí 23. Ezekiel orí 23. Mo ka ẹsẹ̀ 11, mo tún wá sáré lọ sí ìwé Pétérù kejì orí 3 àti ẹsẹ̀ 9. Mo ti gbà wá níyànjú ní ọ̀pọ̀lọpọ̀ gbà pé tí a bá ti wá sí orí ètò yìí kí a rí dájú pé a mú bíbélì wa dání tàbí a gbé e sẹ́gbẹ̀ẹ́ kí a lè máa gbọ́ ká sì lè máa yẹ̀ ẹ́ wò wípé ohun tá à ń sọ àti inú bíbélì ni ó ti wá. Ìwé Ezekiel orí 23 ẹsẹ̀ 11 sọ pé sọ fún wọn pé bí èmi ti wà ní Olúwa Ọlọ́run wí, èmi kò ní inú dídùn sí ikú ènìyàn búburú, ṣùgbọ́n kí ènìyàn búburú yí padà kúrò nínú ọ̀nà rẹ̀ kí ó sì yè. Ẹ yí padà kúrò nínú ọ̀nà búburú yín, nítorí kí ni ẹ̀yin yóò ṣe kú ilé Ísírẹ́lì. Mo fẹ́ pe àkíyèsí wa sí ìwé Pétérù kejì orí 3 àti ẹsẹ̀ 9 níbẹ̀. Pétérù kejì orí 3 àti ẹsẹ̀ 9 bí ó sọ pé Olúwa kò fẹ́ ìlérí rẹ̀ jáfara bí àwọn ẹlòmíràn ti kà á sí ìjáfara, ṣùgbọ́n òun sùúrù fún yín nítorí kò fẹ́ kí ẹnikẹ́ni kí ó ṣègbé. Mo fẹ́ ká ṣàkíyèsí ọ̀rọ̀ yẹn, kò fẹ́ kí ẹnikẹ́ni kí ó ṣègbé bí kò ṣe kí gbogbo ènìyàn kí ó wá sí ìrònúpìwàdà. Mo fẹ́ bá wa sọ̀rọ̀ lórí kókó tí mo pè ní ta ni ó náání tàbí ta ni ó bìkítà fún ẹ̀mí wa. Jẹ́ ẹnìkan wà tó tiẹ̀ tí kò fẹ́ kí a ṣègbé, jẹ́ ẹnìkan wà tí kò fẹ́ kí a lọ sí ọ̀run àpáàdì. Bọ́ kí a tó tẹ̀síwájú, ẹ jẹ́ ká bá Ọlọ́run sọ̀rọ̀. A dúpẹ́ lọ́wọ́ yín Ọlọ́run bàbá fún àkókò tí ẹ fún wa láti lè bá a sọ̀rọ̀ lórí móhùnmáwòrán yìí. Mo gbàdúrà pé kí ẹ lè lo ọ̀rọ̀ yín nínú ọkàn gbogbo ọkàn tí ó ń gbọ́ mi, kí orúkọ Olúwa kó sì di gbígbé ga nínú gbogbo tá ó ṣe. Ògo ni forúkọ yín torí pé ó ṣe léyìí ní orúkọ Jésù ní a gbàdúrà. Àmín. Gbogbo ìgbà ni Ọlọ́run máa ń pè wá sí ìgbàlà. Ìpè sí ìgbàlà yìí ó jẹ́ ohun tí Ọlọ́run ṣe déédéé nítorí pé Ọlọ́run mọ̀ pé ewu ńlá kan ń bẹ níwájú tí a ń pè ní ọ̀run àpáàdì. Ewu yìí sì jẹ́ ohun tí ó le púpọ̀. Nítorí náà ni Ọlọ́run fi máa ń ṣe oríṣiríṣi ètò láti lè pè wá. Ara àwọn ètò tí Ọlọ́run ṣe láti pè wá sí àjọ tó nírònú kí a má bàa bọ́ sínú ègbé ọ̀run àpáàdì. Òun náà ni irú ètò tí à ń ṣe ní ọwọ́ ní àkókò yìí. Ọlọ́run kò fẹ́ kí ẹnikẹ́ni kí ó lọ sọ́run àpáàdì. Àyọ́ rí pé a kà nínú ẹsẹ̀ bẹ́ẹ̀ pé Ọlọ́run kò fẹ́ kí ẹnikẹ́ni kí ó ṣègbé. Bóyá ọkùnrin ni wá tàbí obìnrin tàbí ọmọdé tàbí àgbà, gbogbo wa nínú ilé, ní ọ̀nà, níbi iṣẹ́, bóyá aláwọ̀ dúdú ni wá àbí aláwọ̀ funfun, bóyá tó lè gbọ́ èdè mi tí mò ń sọ yìí àbẹ́yìn tí ẹ̀ ń kà á ní èdè mìíràn. Mo fẹ́ kó yé wa dáadáa pé kò í ṣe ìfẹ́ Ọlọ́run fún ọ bàbá, fún yín màmá, fún yín ẹ̀yin ọmọdé, fún gbogbo wa láti ṣègbé. Kì í ṣe ìfẹ́ Ọlọ́run rárá. Ọlọ́run kò fẹ́ kí a ṣègbé. Ọlọ́run sì ní ètò. Ṣùgbọ́n òtítọ́ ọ̀bẹ ni pé àwọn ènìyàn máa ń sọ àwọn oríṣiríṣi ọ̀rọ̀. Bí àpẹẹrẹ, àwọn èèyàn sọ pé Ọlọ́run ti dáa ju pé kó rán èèyàn lọ sọ́run àpáàdì lọ. Síbẹ̀ Olúwa dára o. Ohunkóhun tá a bá máa là kọjá, Ọlọ́run dára lóòótọ́. Òótọ́ ni pé Ọlọ́run dára púpọ̀. Dídára Ọlọ́run yìí kò wá yẹ kí ó jẹ́ pé ohun tí a ó fọwọ́ yẹpẹrẹ mú ni dídára Ọlọ́run yìí. Torí pé Ọlọ́run tó dára yìí náà ó jẹ́ Ọlọ́run tó máa ń ṣe tó jẹ́ onídàájọ́. Ó sì jẹ́ onídàájọ́ òdodo.
òtítọ́ ọbẹ̀ ni pé ọlọ́run bó tilẹ̀ jẹ́ pé ọlọ́run dára kò ní rẹ́nikẹ́ni lọ sọ́run àpáàdì. ìjẹ́ àwọn pé fúnra wa láyàn ibi tá a lọ. ìbéèrè tí mo wá fẹ́ bí ọ́ ni pé ibo ló fẹ́ yàn gan, ibo ló wù yín láti yàn láti lọ, ṣé ìjọba ọ̀run ní àbọ̀run àpáàdì? ẹnikẹ́ni tí ó bá lọ sọ́run àpáàdì a jẹ́ pé ó yàn láti lọ ni, torí pé gbogbo ọ̀nà lọ́lọ́run ó fi pè wá, lọ́lọ́run fi ń pè wá pé kí a má ṣe lọ ṣègbé. òun ló fi sọ pé kò í ṣe ìfẹ́ ọlọ́run fún ẹnikẹ́ni láti ṣègbé. nínú ìwé Ezekiel ta képe yẹn ó pariwo léra wọn ó ní ẹ yí padà, ẹ yí padà. lóòótọ́ ni ayé la jẹ ká tó jọ̀run, ṣùgbọ́n ọdún mélòó gan la fẹ́ lò láyé yìí? a ò lè pẹ́ láyé bá ó ṣe pẹ́ lọ́run, kò sí bá ṣe pẹ́ láyé tó a ó pàjù bẹ́ẹ̀ lọ lọ́run, kò sì sí bẹ́ẹ̀ nìyẹn ṣe pẹ́ láyé tó àwọn tó bá lọ sọ́run àpáàdì náà wọ́n ó pẹ́jù bẹ́ẹ̀ lọ lọ́run àpáàdì. ṣùgbọ́n ọlọ́run ó dára, ó ṣe ètò fún wa kí a má bàa lọ sọ́run àpáàdì. ó wá yẹ ká ronú pìwàdà, kí a dáhùn sí ìpè yẹn pé kí a gbẹ́kẹ̀lé ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún ìgbàlá wa, kí a lè ní ìyè àìnípẹ̀kun, ìyè ayérayé. bẹ́ẹ̀ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ sí wò ta lẹni tó náà ní pé ká má bàa lọ sọ́run àpáàdì. ọlọ́run náà ní, ọlọ́run kò fẹ́ ká lọ sọ́run àpáàdì, ìdí nìyí ló fi ṣètò. ṣùgbọ́n bí ọ̀pọ̀lọpọ̀ wa ṣe máa ń ronú rẹ̀, òun ni irú gbólóhùn tí onísáàmù sọ nínú sáàmù orí kejìléní ọgóje ẹsẹ̀ ìkẹrin rẹ̀. ó lè mi wo ọwọ́ ọ̀tún, mo sì rí pé kò sí ẹnìkan tí ó mọ̀ mí, ààbò dẹ̀tì fún mi, kò sí ẹni tí ó ná ní ọkàn mi. bóyá wọ́n wà nínú ipò kan lónìí tó dàbí pé kò sẹ́ni tó ná ní ọkàn rẹ. mo fẹ́ sọ fún ọ pé oríṣiríṣi àwọn ènìyàn àti ọlọ́run fúnra rẹ̀ ló ná ní ọkàn rẹ, tí kò fẹ́ kí ọkàn rẹ kí ó ṣègbé, kí ó parun. ẹni báwo mo ṣe mọ̀? nǹkan àkọ́kọ́ tí mo mọ̀ tó dá mi lójú ni pé ẹnì kìíní tí kò fẹ́ kí ọkàn wa kí ó parun, òun náà fúnra rẹ̀ ní ọlọ́run bàbá. tẹ́ bá ka ibi tí mo kà lẹ́ẹ̀kan fún wa nínú ìwé Pétérù kejì orí kẹta ẹsẹ̀ kẹsàn-án yẹn, bíbélì fi yé wa pé ọlọ́run kò fi ìlérí rẹ̀ jáfara bí àwọn ẹlòmíràn ti kà á sí ìjáfara, ṣùgbọ́n òun mú sùúrù fún yín nítorí kò fẹ́ kí ẹnikẹ́ni kí ó ṣègbé. ọlọ́run kò fẹ́ kí ẹnikẹ́ni kí ó ṣègbé. ọlọ́run náà ní ọkàn wa, kò fẹ́ ká ṣègbé rárá. oríṣiríṣi ọ̀nà ló gbà láti rí dájú pé a kò ṣègbé. kódà ìgbésẹ̀ kínní fún wa láti má ṣègbé ọlọ́run ló gbé. ẹ̀jẹ̀ rántí pé nígbà tí Ádámù àti Éfà tí wọ́n dẹ́ṣẹ̀ nínú ọgbà àjàrà Édẹ́nì nì, tí ọlọ́run fún wọn sínú ohun gbogbo, tó fún wọn lóhun gbogbo láti máa jẹ ju èso ẹyọ kan lọ. a ó rí i pé nígbà tí wọ́n rí páwọn wà ní òò, tí níṣe ni wọ́n sá pamọ́. ọlọ́run sọ pé Ádámù níbo ni wọ́n wà? Ádámù ní mo gbọ́ ohùn rẹ, ẹ̀rù sì bà mí, nítorí pé mo wà ní ìhòòhò. kí ló ṣe? nígbà tó gbóhùn ọlọ́run, òun ló sá pamọ́. ta ló kọ́kọ́ wá Ádámù lọ? fúnra ọlọ́run ló wá Ádámù lọ. oríṣiríṣi ọ̀nà ọlọ́run sì ń lò síbẹ̀síbẹ̀ láti máa pè wá sí ìrònúpìwàdà. ẹ̀nà ìwé Àìsáyà orí karùndínlọ́gọ́ta yẹn ẹsẹ̀ ìkeje, bíbélì sọ pé jẹ́ kí ènìyàn búburú kọ ọ̀nà rẹ̀ sílẹ̀, kí ẹlẹ́ṣẹ̀ kí ó kọ ìrònú rẹ̀ sílẹ̀, sì jẹ́ kí ó yí padà sí Olúwa, òun ó sì ṣàánú fún un, àti sí Ọlọ́run wa yóò sì fi jì í ní ọ̀pọ̀lọpọ̀. mo mọ̀ pé lójú wa ẹ̀ṣẹ̀ wa ti pọ̀ jù, bóyá a ti rò pé kò tiẹ̀ sí ìdáríjì. bẹ́ẹ̀ sọ pé yóò fi jìn wá lọ́pọ̀lọpọ̀. ọlọ́run náà ní ẹ̀mí wa, ọlọ́run ló kọ́kọ́ gbé ìgbésẹ̀ sọ́dọ̀ Ádámù, ọlọ́run sì tún gbé ìgbésẹ̀ nípa nínú àwọn ọ̀rọ̀ iṣẹ́ rẹ̀ àti àwọn ọ̀rọ̀ rẹ̀ sí wa ní gbogbo ìgbà, wípé kí a lè ronú pìwàdà, kí a lè bọ́ lọ́wọ́ ẹ̀kọ́ ọ̀run àpáàdì. torí pé ìyè ọ̀fẹ́ kan bẹ fún wa. ẹ̀yin náà wà pẹ́rẹ́ ọmọkùnrin onínàkúnà nì. mo lè sọ ní gbangba pé ṣe ni bàbá rẹ̀ ń dúró dé. kódà nígbà tí ọmọkùnrin náà dé,
wọn ò fi ṣe ẹrú. Níṣẹ́ ni bàbá tẹ́wọ́ gbà pé máa bọ̀, ó tún wọṣọ tuntun sí lọ́rùn, ó pààrọ̀ aṣọ rẹ̀, ó tún ṣe, ó ṣàánú fún un. Ǹjẹ́ ọmọkùnrin yẹ lọ́wọ́ tó yẹ kí wọ́n tiẹ̀ tẹ́wọ́ gbà mọ́? Òun gán mọ̀ pé òun ò yẹ. Gbọ́n kí ni bàbá ṣe? Bàbá tẹ́wọ́ gbà. Ǹjẹ́ mọ̀ pé táwa náà bá lè mọ̀ pé a ò yẹ lónìí, tá a wá sọ́dọ̀ Ọlọ́run bàbá wípé mo mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni mí, mo jẹ̀bi ikú ọ̀run àpáàdì, ṣùgbọ́n ọmọ rẹ wá sáyé nítorí mi. Ǹjẹ́ mọ̀ pé yóò gbà wá là tọkàntọkàn, yóò sì gbà á là pátápátá kúrò nínú ègbé ọ̀run àpáàdì. Ta ló ná ni pé ká má ṣègbé? Ẹnìkejì náà ni Ọlọ́run bàbá. Ta lẹ́ni kejì tó ná ni pé ká má ṣègbé? Òun náà ni Ọlọ́run ọmọ. Bó ni Ọlọ́run ọmọ ṣe ná ni pé ká má ṣe ṣègbé? Bíbélì sọ pé ó fi ògo rẹ̀ sílẹ̀, ó fi ìtẹ́ rẹ̀ sílẹ̀, ó fi ipò rẹ̀ sílẹ̀. Kí ló wá wá? Èmi àti yín. Ìwé Lúùkù orí 21. Ìwé Lúùkù orí 21 ẹsẹ̀ 10. Bíbélì fi yé wa nínú ìwé Lúùkù orí 21 ẹsẹ̀ 10 pé nítorí ọmọ ènìyàn dé láti wá àwọn tí ó nù kiri àti láti gbà wọ́n là. Àwọn tí ó nù níbo la sọnù sí? Inú ẹ̀ṣẹ̀. Gbogbo pátá láti sọnù sínú àìṣedéédéé wa. Kí ni ọmọ Ọlọ́run wá ṣe? Ó wá láti wá wá rí. Ẹ̀yin rẹ̀ létí arábìnrin kan tí wọ́n mú láàrin gbogbo panṣágà. Nígbà tí wọ́n mú láàrin gbogbo panṣágà yìí, jẹ́ mọ̀ pé Bíbélì sọ pé wọ́n ń retí pé kí Jésù kó jẹ́ ẹni àkọ́kọ́ láti sọ lóko pa ni. Àwọn ní kí ni wọ́n sọ báyìí? Torí pé tí Mósè sọ ni pé káwọn sọ lóko pa. Nínú panṣágà tá máa mú èèyàn níbi tó ti ń ṣe panṣágà, ṣé wọ́n á máa mú èèyàn kan péré bí? Èèyàn kan péré á máa dá panṣágà ṣe bí? Ṣùgbọ́n obìnrin ẹnìkan wọ́n mú wá. Jésù ní ẹni tí ò bá lẹ́ṣẹ̀ rí kó kọ́kọ́ sọ lóko. Lọ́yọ̀ kọ̀ọ̀kan òun ni gbogbo wọn lọ. Torí pé Jésù ná ní ẹ̀mí obìnrin yẹn, ó mọ̀ pé ẹ̀mí obìnrin yẹn ó ṣe iyebíye púpọ̀. Òun Jésù fi wí pé èrè kí ló jẹ́ fún ènìyàn láti jèrè gbogbo ayé yìí kó sì sọ ẹ̀mí rẹ̀ nù. Kì í kàn ṣe Ọlọ́run bàbá nìkan ló ná ní ẹ̀mí ènìyàn, ṣùgbọ́n Ọlọ́run ọmọ pẹ̀lú ó ná ní ẹ̀mí wa. Kò fẹ́ ká ṣègbé, kò fẹ́ ká lọ sọ́run àpáàdì, ó fẹ́ ká lọ sí ìjọba ọ̀run, ó fẹ́ ká ní ìrètí ibi tá à ń lọ gan, ó fẹ́ ká ní ilé ayérayé. Kí ló wá ṣe? Ó kọ́kọ́ gbé àwọ̀ ènìyàn wọ̀, ó wọ àgọ́ ara wa, ó di ènìyàn, ó sọ̀rọ̀ di ìránṣẹ́, ó tún gbọ́ràn sí ikú. Irú ikú wo? Ikú orí igi Calvary. Ó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ fún ẹ̀ṣẹ̀ wa. Bíbélì sọ pé a fi ṣe ẹ̀ṣẹ̀ fún wa, ẹni tí kò mọ ẹ̀ṣẹ̀ kẹ́ṣẹ̀ kan rí, kí a kó lè dá òdodo Ọlọ́run nínú rẹ̀. Irúfẹ́ wo ni? Irúfẹ́ tí kò lẹ́gbẹ́, tí kò lákàwé wo rèé? Òun ni pé Ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́ tí ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún un. Ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́ kì í ṣe tó pòfin mẹ́wàá mọ́. Ta ló ná ní ẹ̀mí wa? Ọlọ́run bàbá ná ní ẹ̀mí wa. Ta ló ná ní ẹ̀mí wa? Ọlọ́run ọmọ ná ní ẹ̀mí wa. Ta ló tún ná ní ẹ̀mí wa? Ọlọ́run ẹ̀mí mọ́ ná ní ẹ̀mí wa. Nínú ìwé Ìfihàn orí 22, a ó rí pé ìpè kẹ́yìn nínú Bíbélì òun nìyí. Ìwé Ìfihàn orí 22 ẹsẹ̀ 17 ó sọ pé àti ẹ̀mí àti ìyàwó wípé máa bọ̀, àti ẹni tó ń gbọ́ kí ó wípé máa bọ̀, àti ẹni tó ń gbẹ́ngbẹ́ kí ó wá, ẹnikẹ́ni tí ó bá sì fẹ́ kí ó gba omi ìyè náà lọ́fẹ̀ẹ́. Bíbélì sọ pé àti ẹ̀mí àti ìyàwó wípé máa bọ̀. Ta ló ń pè wá pé wá? Ẹ̀ṣẹ̀ ò létò rere fún ọ, ẹ̀ṣẹ̀ ò ní èrò rere fún ọ, ẹ̀ṣẹ̀ ò ná ní ẹ̀mí rẹ̀, ẹ̀ṣẹ̀ fẹ́ kó o ṣègbé, kó o lọ sí ọ̀run àpáàdì ni. Ṣùgbọ́n Ọlọ́run bàbá ò fẹ́ kó o lọ, Ọlọ́run ọmọ ò fẹ́ kó o lọ. Ta ló ń bọ́ ọkàn wa sọ̀rọ̀ wípé ìwọ náà wàá gba ìyè lọ́fẹ̀ẹ́? Ọ̀nà ni ẹ̀mí mọ́ Ọlọ́run alààyè. Lójoojúmọ́ ló ń fi hàn wá pé
èròǹgbà ẹ̀ṣẹ̀ àti èṣù òun ni pé ká ṣègbé ká lọ sọ́run àpáàdì. Bíbélì ní nítorí ikú ní èrè ẹ̀ṣẹ̀, ṣùgbọ́n ẹ̀bùn ọ̀fẹ́ Ọlọ́run ní ìyè tí kò ní pẹ̀kun nínú Kristi Jésù Olúwa wa. Èrè ẹ̀ṣẹ̀ òun ni ikú. Ibo lè ṣe fẹ́ ká parí ìrìn àjò wa sí, ká kò mú ayé yìí ká tún lọ ṣègbé. Ṣùgbọ́n ẹ̀mí mímọ́ ń bá wa sọ lójoojúmọ́ pé ó mi fẹ́ kó lọ sọ́run àpáàdì o. Sọta ló ná ní ẹ̀mí wa tí kò fẹ́ ká ṣègbé. Mo ná Ọlọ́run bàbá ná ní ẹ̀mí wa, mo ná Ọlọ́run ọmọ ná ní ẹ̀mí wa. Ó fi ara rẹ̀ lílẹ̀, ó gba èṣó sọ́wọ́, ó gba bí ẹ̀gún sórí, ó gba ọkọ̀ sẹ́gbẹ̀ẹ́ nítorí wa. Ọlọ́run ẹ̀ mọ́ sí ń pè wá pé wá, ìgbàlọ́fẹ́ ń bẹ fún ọ, kò nídìí owó, kò nídìí òbí, o nílò ẹ̀sìn. Ẹ̀sìn kan ni ó fún ọ ní ìgbàlà yìí, ẹ̀sìn kan ni ó fún ọ ní ìyè yìí. Ìyè yìí, ìyà nípẹ̀kun ẹ̀bùn ọ̀fẹ́ Ọlọ́run ni. Inú Kristi Jésù ló wà, kó kàn fi ìgbàgbọ́ rẹ sínú rẹ ni. Ẹ máa ń pè ọ́ pé kó wá gba ìyè yìí lọ́fẹ̀ẹ́. Yóò wá gbà bí? Àǹfààní ńlá ló ní ìyè arákùnrin àti arábìnrin. Gbogbo wa pátápátá la ní àǹfààní yìí. Ọlọ́run náà ní ẹ̀mí wa kò fẹ́ ká ṣègbé. Bàbá, ọmọ àti ẹ̀mí wọn náà ní ẹ̀mí wa, wọn ò fẹ́ ká ṣègbé. Ẹ jẹ́ kí n tún sọ ẹni tí ó tún náà ní ẹ̀mí wa fún wa. Àwọn ènìyàn tó wà ní ìjọba ọ̀run, àwọn kan wà tí wọ́n ti ní ìrírí ní ẹ̀kúnrẹ́rẹ́. Kálá lè gbóhùn wọn ni lónìí. Ní tí wọ́n máa sọ ni pé wo ibi ìmọ̀ dáa gan-an. Ó dàgbò lórí yẹn ṣe kọrin pé Jerusalem tọ̀run, orin mi ìlú mi, ilé tí ń bá kú ẹkún ìbùkún ni. Ibi ayọ̀, ibi ayọ̀ ni, ibi ayọ̀ ni. Bíbélì sọ nínú ìwé Ìfihàn orí 21 wípé mo sì gbóhùn ńlá kan ní ẹsẹ̀ 3 láti orí ìtẹ́ ẹni wá wípé kíyèsí àgọ́ Ọlọ́run wà pẹ̀lú àwọn ènìyàn, wọ́n sì máa bá wọn gbé, wọ́n sì máa jẹ́ ènìyàn rẹ̀, àti Ọlọ́run tìkára rẹ̀ yóò sì wà pẹ̀lú wọn, yóò sì máa jẹ́ Ọlọ́run wọn. Ọlọ́run yóò sì nu omijé gbogbo nù kúrò ní ojú wọn, kì yóò sì sí ikú mọ́, tàbí ọ̀fọ̀, tàbí ẹkún, bẹ́ẹ̀ ni kò sì sí ìrora mọ́, nítorí pé ohun àtijọ́ ti ṣe kí ni o, ó ti kọjá lọ. Ṣé mo lè bá yín sọ̀rọ̀ pé ibẹ̀ kò mọ̀ sí ẹkún, kò sí ìbànújẹ́, kò sí ikú, kò sí ọ̀fọ̀, kò sí àdánù. Ibi ayọ̀ ni láàárọ̀, ibi ayọ̀ ni lọ́sàn-án, ibi ayọ̀ ni lálẹ́. Àwọn tó wà ń bẹ́ẹ̀ ṣe ó jẹ́ wá darapọ̀ mọ́ wa. Bó ló ṣe darapọ̀ mọ́ wọn? Gba Jésù Olúwa gbọ́, a ó sì gbà ọ́ là. Ó rí Ábúráhámù, ó rí Dáfídì, ó rí Jésù gangan fúnra rẹ̀, ó tún lè bọ̀ lọ́wọ́. Ta ló ná ní ẹ̀mí wa? Bàbá ná ní ẹ̀mí wa, ọmọ ná ní ẹ̀mí wa, ẹ̀mí ná ní ẹ̀mí wa. Àwọn tó wà ní ìjọba ọ̀run wọn ná ní ẹ̀mí wa. Ní ìparí, ta ló ná ní ẹ̀mí wa? Àwọn tó wà lọ́run àpáàdì, wọn ò fẹ́ ká lọ. Ọkùnrin ọlọ́rọ̀ yẹn nínú Bíbélì, nínú ìwé Lúùkù, ó ránṣẹ́, ó ní bàbá, ó ní ẹran èèyàn lọ, ẹran Lásárù lọ, kó lọ bá ń sọ fáwọn èèyàn mi pé ibi yóò dá o, ibi yóò dá o, kì í ṣe ibi téèyàn gbọ́dọ̀ wá o, kì í ṣe ibi ayọ̀ o, kì í ṣe ibi ìrètí o. Ǹjẹ́ mọ̀ pé bàbá ní tí wọn bá ti gbà wọn oníwàásù bí èmi tí mò ń wàásù fún wọn lónìí gbọ́, ó ní wọn ò lè gbẹ ẹnikẹ́ni gbọ́, kò bá wà láti inú òkú. Ta ló ná ní tí ò fẹ́ kó lọ síbi ìparun? Àwọn tó ti débẹ̀, tí wọ́n ti fara yẹ́ná ọ̀run àpáàdì, tí wọ́n ti mọ ìrora àti páyín kékeré bẹ̀, tí wọ́n ti mọ ìbànújẹ́ bẹ̀. Wọ́n ń ké pè yín arákùnrin àti arábìnrin wípé ẹ má ṣègbé. Ọlọ́run ò fẹ́ kẹ́ ẹ ṣègbé, Ọlọ́run ò fẹ́ kí èmi náà ṣègbé, torí ẹ̀ ló fi rán Jésù sí wa. Jésù ti ṣe gbogbo iṣẹ́ yẹn lẹ́kùnrẹ́rẹ́, akànmọ́ àgbélébù, asín,
ó jí dìde bẹ́ẹ̀ sọ pé Ọlọ́run fi ìfẹ́ pàápàá sí wa hàn léyìí pé nígbà tí àwa jẹ́ ẹlẹ́ṣẹ̀ Kristi kú fún wa ìgbàlà yìí sì ni ọ̀fẹ́ ni ẹ̀bùn ọ̀fẹ́ Ọlọ́run ní èyí tí kò ní pẹ̀kun nínú Kristi Jésù Olúwa wa. Jẹ́ kí n ka ẹsẹ̀ Bíbélì yẹn lẹ́ẹ̀kan sí ìwé Éfésù orí 22 ẹsẹ̀ 17 kí n tó gbàdúrà pẹ̀lú wa. Àti ẹ̀mí àti àwọ̀ wípé máa bọ̀, àti ẹni tí ó ń gbọ́ kí ó wípé máa bọ̀, àti ẹni tí ó ń gbẹ́ngbẹ́ kí ó wá, ẹnikẹ́ni tí ó bá sì fẹ́ ẹnikẹ́ni ni kó wá gbà omi ìyè náà lọ́fẹ̀ẹ́. Jẹ́ ó gba omi ìyè náà lọ́fẹ̀ẹ́ lọ́wọ́ Jésù. Ó ń dúró pé kó o pinnu sínú ọkàn rẹ. Tó bá sì ti pè é sínú ọkàn rẹ báyìí yóò fún ọ níyà nípẹ̀kun ó sì ní ṣègbè mọ́ láì. Adúpẹ́ Ọlọ́run bàbá wa torí pé ẹ bá ọkàn wa sọ̀rọ̀ lónìí nípa ètò náà ni tí kò fẹ́ ká lọ sọ́run àpáàdì tá a ní kò fẹ́ ká lọ sọ́run àpáàdì. Ẹ̀yin bàbá, ẹ̀yin Ọlọ́run ọmọ, Ọlọ́run ẹ̀mí mọ́, àwọn tó wà níjọba ọ̀run tọ̀hún tó wà lọ́run àpáàdì. Mo gbàdúrà pé tá a bá rẹ́ni kẹ́ni tí kò tí ì gba Jésù kí wọn kó lè gba Jésù lónìí kí wọn kó sì lè di ọmọ Ọlọ́run. Tó bá jẹ́ pé wọ́n fẹ́ gba Jésù sínú ayé rẹ kó má bàa lọ sọ́run àpáàdì, ó rọrùn kan pé Jésù sọ́kàn rẹ pé Jésù ọmọ Ọlọ́run ṣàánú fún èmi ẹlẹ́ṣẹ̀ kí o sì gba ọkàn mi là. Mo mọ̀ pé o kú nítorí ẹ̀ṣẹ̀ mi kí èmi bá lè ní ìyà nípẹ̀kun. Mo gba ẹ̀bùn rẹ tí ṣe ìyà nípẹ̀kun fún ara mi lónìí. Jésù mo dúpẹ́ tó pẹ́ fún mi ní ìyà nípẹ̀kun. Jésù Olúwa wa, àmín. Ẹ ṣé tẹ́ tẹ́tí sí wa ní òwúrọ̀ yìí. Mo fẹ́ kí n káàbọ̀ sínú ẹbí Ọlọ́run. Tó bá jẹ́ pé ẹ ti gba ìyà nípẹ̀kun yóò wù wá láti gbọ́ láti ọ̀dọ̀ yín wá. Tí ẹ bá lè pe àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa wọ̀nyí tàbí tí ẹ bá lè fi ìwé ránṣẹ́ sí wa, tí a bá lè pe 070 38 08 56 52 070 38 08 56 52 tàbí kẹ́ pè 070 87 68 21 22 tàbí kẹ́ fi WhatsApp ránṣẹ́ sí wa. Ẹ sì lè pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 070 55 30 74 92. Ẹ ṣé tí ẹ tẹ́tí sí wa ní àkókò yìí. Olúwa yóò tún máa bùkún yín ní orúkọ Jésù. Àmín.